gbogbo tí ń pariwo lórí ọ̀rọ̀ olóòlù nìbàdàn ṣé mo lóòlù ṣe jáde tẹ́lẹ̀ ní jáde nísìnyí àìmọye ọdún ìbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́jọ́ pé ilẹ̀ tẹ́ ẹ̀rù pẹ́ pẹ́ ju àwọn bàbá tí wọ́n máa lè jẹ fún tẹ́yìn ìwádìí bá àwọn ọmọ tí wọ́n kọ́ ní kéwọ́n tí wọ́n ti dà fà gbogbo wọn lẹ́nu dá padà sí ẹ̀sìn bàbá ojú tì yí pọ̀ tán ẹ̀dùn wá pọ́n. bàbá Akewugbagold ẹ ṣe jẹ́ kí gbogbo ayé mọ ibi tẹ́ bílọ́ǹgì sí ó yẹ kí gbogbo mùsùlùmí Ọ̀yọ́ state ká pé bàbá Akewugbagold kán bí wọ́n pé tọ̀ má fún wa ní gbódìdí sán jẹ́ ká mọ bí ó wà tó rọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ ẹ bá ń gbọ́rọ̀ bàbá Akewugbagold ẹ máa rí bíi pé ẹ tí ò ní kíblà pé tí ó jẹ́ sí pé èèyàn mọ ibi tí wọ́n wà eléèkó pé bóyá ọ̀rọ̀ humanity àbí no eléèkó ó ti kú bẹ́ẹ̀ kódà alhamdulillah fáwọn Ọ̀yọ́ tí èsì bàbá Akewugbagold náà fi jẹ chief imam tó bá jẹ́ páwọn ni tó Akewugbagold bá fẹ́ jáde lọ́jọ́ Jímọ̀ wọ́n lè lọ bọ́ bá pé ẹ jẹ́ ká fi Jímọ̀ lẹ̀ kó fi jáde astagfirullah pẹ̀lú ìsọ̀rọ̀ sí wọn kálẹ̀ mọ́ ti sọ ẹni tí ń pa wọn wọ́n ti sọ pé wọ́n ti lọ́mọ kọlọ́pàá fi wá wọn ká wọ́n ti lọ́mọ sọ pé ilé ẹjọ́ ṣé tí Islam kọ́ wa nìyẹn tí ẹ bá jẹ́ pé wọ́n wò pé ojú ó ká wọn pé táwọn èèyàn sọ ṣé Akewugbagold pẹ̀lú sọ̀rọ̀ sí wọn ẹ mọ̀ pé tó rẹ́dì láti gbógun ti Islam gangan ni wọ́n kí ló dé ṣé torí káwọn èèyàn lè yọnu sí tẹ ẹ bá rí yọnu èèyàn tẹ ẹ rí yọnu Ọlọ́run ó gbogbo wàláhì ó tán láyé ó tán lálùkẹ́ àmọ́ ìyọnu ẹ̀dá lẹ̀ wá ẹ fi yọnu Ọlọ́run lẹ̀ anabi ní kulil haqq walau kana murran ẹ sọ òdodo bó ti ẹ̀jẹ̀ kòkòrò ẹ bá àwọn pípù yìí sọ òdodo ṣùgbọ́n kásá lè máa rí lẹ́yìn dáadáa kí gbẹ ẹ̀fẹ́ kí bọ̀ no kò dé ká yóò rí lẹ́yìn dáadáa kọ́ ló rí lẹ́yìn burúkú wàlẹ́ àbúrú ni wọ́lá àbúrú ni kí ló dé ọ̀pọ̀ ló ń wé láwòkọ́ṣe náà rọ́bọ̀dì àwọn àkànlẹ̀ jẹ́ tó jẹ́ pé ẹni small thing báyìí bí kẹsà mọ̀ fún ọmọ Islam ni ẹ sá mọ̀ dìfẹ́ndì àkínlódé ẹ jẹ́ ká yóò máa bí ẹ fi sí ẹ jẹ́ ká yóò máa bí ẹ wá